kábíyèsí o ọba Lámìdí Adéyẹmí o bàbá bó dọ̀run sọ̀run re ikú kabiri abiriku ẹni bá máa gbé kó dárò aró ẹni máa lù kó dárò oṣù ẹni máa lékelèké kó dárò ẹfun ọ̀pálábá tí olóyìnbó fọ́ aráyé dàrínà kó dojú àlá ká tó rọ́bà bí Adéyẹmí mọ́ Adéyẹmí o oníbòdọ̀rùn sọ̀run re lé ọba Ọ̀yọ́ lé ọba Ọ̀yọ́ òde ọmọ alábàjẹ́ wọpọ̀ ẹni re ní nǹkan Aláàfin ò ṣe bá bínú Ọ̀yọ́ ilé wọn ò ṣe bá rí tẹ̀lé bàbá tó bí ọlọ́mọ Adéyẹmí o Aláàfin ojú rẹ̀ ò ṣe wo ìkànsomi ìkànsẹ̀jẹ̀ ojú gbọ́n kókó mọ́ fọ́ kò rẹ́ni bá ṣe wo gírí hànràn àgbàrá òjò tí ń bá níjà gbòde bàbá ẹni lọ́wọ́ ẹni Aláàfin ò ṣe bá bínú Ọ̀yọ́ ilé wọn ò ṣe bá rí tẹ̀lé bàbá tó bí ọlọ́mọ ilé ọmọ alábàjẹ́ wọpọ̀ ẹni rẹ ní kọ́ Adéyẹmí o bàbá má jẹkùn kó má jókòó ló ń bá ń jẹ lájú ilé ọ̀run ni ó mọ̀ bá ń jẹ orí ìgbà orí gbòòsè o.